Mo kí gbogbo ará ilé, mo kí gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa gbogbo tí ẹ jẹ́ olólùfẹ́ ìkànnì Gbẹ̀du Èdè. Mo ṣe kábíyèsí fún orí adé gbogbo nílẹ̀ Yorùbá. Mo ṣe kábíyèsí fún bàbá wa Àrólé Odùduwà Ọ̀nìrìṣà. Kábíyèsí o, ẹ kú ojúmọ́ o. Mo ṣe kábíyèsí fún bàbá wa Aláàfin olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá. Kábíyèsí o. Mo sì tún kí gbogbo ẹ̀yin aláwìroko, aláwìrodò, ẹ̀yin onígbọ́ ìsọ̀ yìí, mo kẹ́yin náà torí pé tí ò bá sí wọléwọ̀de kò ní sọ́ba, àti wípé sọ yìí sọ kan sọ méjì òun náà ló máa mú kí ìròyìn tàn kálẹ̀. Mo padà sọ́dọ̀ bàbá wa olórí aládé gbogbo Ọ̀nìrìṣà lẹ́ẹ̀kan sí mo tún kí yín kábíyèsí o, kẹ́pẹ́ fún wa sá. Mo nífẹ̀ẹ́ yín púpọ̀ kábíyèsí Ọ̀nìrìṣà. Àwọn kan máa ń sọ wípé ẹ fi ọ̀dọ́ joyè. Èmi máa ń sọ wípé tó bá ń pe ọmọ 40 ọdún ó lé, tó bá ń pè lọ́dọ̀, ìṣẹ́ tó ń ṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ló ṣokùnfà ẹ̀. Débi ká sọ pé ọmọ 50 ọdún a máa pè lọ́dọ̀. Èmi ò rí nírí pé ẹ fi ọ̀dọ́ joyè, àtẹ̀yìn àti bàbá wa Láàfin àti bàbá wa Olúwo àti gbogbo àwọn lọ́ba yòókù tó jẹ́ pé bíi 40 something 50 something lẹ fi ń dórí ipò ọlá. Èmi ò rí gẹ́gẹ́ bí ọ̀dọ́, ẹ̀yin sọ̀dọ́ mọ́, àgbàlagbà níyín. Ìṣẹ́ ní mú ká pe ọmọ 40 ọdún lọ́dọ̀. Ìṣẹ́ tí bá ń ṣẹ́ orílẹ̀-èdè ní mú ká pè lọ́dọ̀. Nítòótọ́ ní òdiwọ̀n ọjọ́ orí yẹn, èèyàn ojú yẹn tí mo ń ṣálẹ̀, èèyàn ó ti mọ̀ tún yàtọ̀ sí òsì. Èèyàn ó rẹ̀ ti di ẹni tó lè sọ̀rọ̀ láàrin àwùjọ tí ò ní mọ́ sẹnu kọ́kọ́kọ́. Téèyàn bá wà nípò ọmọ 40 ọdún sí ọmọ 50 ọdún tó bá wà nípò pẹ́nu rẹ̀ ọ̀tọ̀ láwùjọ, bóyá ìṣòro lọ́wọ́ ẹ̀ ni. Tó bá yẹ pé ó wà lọ́wọ́ rẹ̀ tí ò tún tọrọ ẹnu rẹ̀ ò tún wá tọrọ láwùjọ, a jẹ́ pé nǹkan ti ń ṣe làákàyè rẹ̀. Torí pé ó yẹ kó ti ní àwọn ìrírí kan tó máa kó jọ láti fi ṣayé. Mo kí yín sà. Mo nífẹ̀ẹ́ yín púpọ̀. Ìfẹ́ yín tí mo sì ní látara bàbá wa tó ń jẹ́ bàbá fún yín, òun ni mo fi nífẹ̀ẹ́ yẹn. Torí pé inú mi dùn wípé mo ti máa ń gbọ́ wọn lórí rédíò ilé akéde Oríta Basọ̀run kó tó di pé wọ́n ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun, kó tó di pé iṣẹ́ gbé wọn lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ọ̀gá fún ẹ̀ka ti àwọn ẹnjíníà tí wọ́n máa ń kéde ètò, àwọn akéde ètò, àwọn audio announcer. Inú mi dùn pé nígbà táwa náà bẹ̀rẹ̀ iṣẹ́ yìí pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọ̀gá wa nígbà yẹn lọ́hùn, Alhaji Oríyọmí Hamzat, aláǹfààní àti kópa lórí ètò kan nípínlẹ̀ Ọ̀ṣun ní orí rédíò Orísun FM ní Òkè Tasẹ̀ nílé Ifẹ̀. Àwọn ni wọ́n jẹ́ head of announcers nígbà yẹn. Ó ti ń súnmọ́ kí wọ́n fẹ́ retire lásìkò tí mò ń wí nítòótọ́, ṣùgbọ́n inú mi dùn pé mo bá wọn lẹ́nu iṣẹ́ yìí, mo sì padà fojú kàn wọ́n. Even àjọ sọ̀rọ̀, wọ́n bá mi sọ̀rọ̀, àjọ rẹ́rìn, wọ́n bá mi jà gan rí torí ọmọ aláìgbọràn ni mí. Wọ́n bá mi jà rí. So mo láǹfààní àti mọ ìbínú wọn bó ṣe mọ́.
mo sì mọ tí wọ́n ń fẹ́ tí máa ń dùn mọ́ wọn nú. Àwọn tó jẹ́ àwọn ọmọọṣẹ́ wọn wọ́n ti correct wọn lójú wa rí, torí kò ń ṣe pé báyà lọ ṣe prógáàmù ẹ̀ẹ̀kan adákẹ́ tó ń pè ní run off no. A lọ ṣe prógáàmù ń bẹ̀ fún odidi bíi kọ́tà méjì ní láti Ìbàdàn bí mi àtọ̀gá mi Alhaji Oríyọmí Hamzat láti máa gbéra. A lọ ṣe prógáàmù yẹn ní wọ́n rántí pé prógáàmù ta lọ ṣe ń gbà yẹn náà táìtù ìkànnì wa yẹn náà ni a fi pè prógáàmù yẹn, a pè ní Gbẹ̀du Èdè. Ìgbà ni mo bàbá pé mo sì nífẹ̀ẹ́ wọn torí wọ́n jẹ́dá kan tí kì í fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ. Wọ́n kún fún òtítọ́, wọ́n ìtọ́yàn. Tí n bá dẹ̀ pàdé irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ nú ayé tèmi, èmi máa ń nífẹ̀ẹ́ wọn. So ńgbà tí mo wá gbọ́ pé ọmọ wọn ní sà, inú mi dùn. Níjọ́ tí mo tún wá láǹfààní àti rẹ́yìn náà tẹ́ ń sọ lórí tẹlifíṣàn, rédíò, everything wọn lórí àwọn Facebook, lórí àwọn oríṣiríṣi àwọn social medias. Kò jẹ́ nǹkan tó bá mi ní òjijì ní akin ní bàbá wọn. Àwọn náà sì rè tí wọ́n bá ya kin ọmọ, wọn lè pé ipò yìí tọ́ sí wọn. Kábíyèsí, inú mi dùn pé ìgbà tí bàbá wa Dérẹ̀mí tán wà ní orí ìṣàkóso orí àpèrè Oòduà tí wọ́n jẹ́ Ọọ̀ni nígbà yẹn lọ́hùn, wọn tí ì bí àwa tí wọ́n fi joyè, ṣùgbọ́n wọ́n ti bí wa kó tó di pé wọ́n wàjà kó tó gbéṣẹ̀. Ṣùgbọ́n a kéré pé àwa ń gbọ́njú bá Ọọ̀ni síjú adé, ó ní àwa gbọ́njú bá, tí a lè pé àwa náà ń gbọ́njú bá Ọọ̀ni. Ìgbà yẹn sì rèé, ohun tó jẹ́ kókìkí wọ́n kàn sí wa náà ni ìjà lórí ọ̀rọ̀ àwọn àti bàbá wa Aláàfin Lámídì Adéyẹmí tí wọ́n wàjà. Ọọ̀ni síjú adé ńgbà yẹn lọ́hùn, a rí ìṣọwọ́ṣe ìṣàkóso tiwọn ní Nàìjíríà, ìbáṣe wọn pẹ̀lú àwọn olóṣèlú. A rí ìṣesí wọn nílẹ̀ Yorùbá, a dẹ̀ rí ìṣe wọn ní Ilé Ifẹ̀. tó lásìkò ìṣàkóso wọn èmi náà láǹfààní àti gbé Ilé Ifẹ̀ díẹ̀, mi ò ń sọmọ Ilé Ifẹ̀ ṣùgbọ́n mo gbé Ilé Ifẹ̀ díẹ̀, mo sì rí ìṣàkóso wọn bó ṣe lọ díẹ̀ nígbà yẹn lọ́hùn. Tí n bá ní mo lè sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn ọmọ Ifẹ̀ tàbí ìran Ifẹ̀ lásìkò bàbá Síjú Adé tí mo gbé bẹ́ẹ̀, tí mo gbé Ilé Ifẹ̀ díẹ̀ ni mo fi lè sọ díẹ̀ nípa àwọn ọmọ Ifẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tí mo rí ni wípé ńgbà tẹ́yìn dórí ìṣàkóso, mo rí pé àwọn ìlànà tí ò fàyè gba àlàáfíà òun lè parẹ́, establish àwọn ìlànà tó fàyè gba àlàáfíà. Èmi ò sí Ilé Ifẹ̀ mọ́, ìmọ̀ tí ń lọ Ilé Ifẹ̀ ní ìsìn lábẹ́lé, mi ìmọ̀ bóyá gbóhùn tẹ̀ ń ṣe lọ́wọ́ ní ìsìn Ilé Ifẹ̀ gan, bóyá àwọn tó jẹ́ gbogbo ìran Ifẹ̀ pátá gan ló gba tiyín. Ṣe pé ọba pọ̀ Ilé Ifẹ̀, ọba Jíó, ọba Lọ́ràn, ọba kìnní kan, ọba àgbá, ọba àwo, wọ́n pọ̀ ní Ilé Ifẹ̀. Nínú ọba tí wọ́n ṣírò mọ́ba Ilé Ifẹ̀ ó ní wọ́n sí ọba Ìpẹ̀tù, tí ìṣẹ̀lẹ̀ kan lóòrọ̀ tí wọ́n náà l'Amẹ́ríkà sí náà sí wọn mọ́ nígbà yẹn lọ́hùn. Nínú àwọn ọba tí Ọọ̀ni Síjú Adé máa ń kórìn nígbà yẹn ó ní wọ́n wà. Mo sì mọ̀ pé gbogbo àwọn ìlànà tó dáa yẹn ẹ̀yin náà ẹ tẹ̀síwájú pẹ̀lú ẹ tún sọ́dọ̀tun. Àwọn ìlànà tó kù díẹ̀ káàtó ẹ yọ̀rọ̀ ẹ̀. Ṣùgbọ́n Yorùbá sọ pé ẹnìkan kì í jáwàdé, ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jàn mọ́. Kábíyèsí, ẹ má bínú tí mo fẹ́ sọ yìí. Orí ìtẹ́ Odùduwà òun làkọ́kọ́, mo rántí kò sí ẹni náà tán ṣe interview fún nínú àwọn tí mo rí gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n, mi sọ nípa àwọn bloggers, àwọn ọ̀jọ̀gbọ́n ènìyàn tí wọ́n ń ṣe interview fún, tèmi ń pàdé lórí YouTube ní, lórí Facebook ní, tí mò ń wò, tí wọ́n bá wí nítorí kálukú náà kọ́kọ́ wí ni pé orí ìtẹ́ Odùduwà òun làkọ́kọ́ nílẹ̀ Kóòtù Òjìrè.
torí pé a gbàgbọ́ wípé gbogbo pátápátá Ilé Ifẹ̀ láti lọ. Ẹni tí ọjọ́ ọmọ Odùduwà gangan tí ó sì jẹ́ àrọ́mọdọ́mọ Odùduwà á jẹ́ wípé àwọn táwọn àti Odùduwà jọ ṣèjọba àrọ́mọdọ́mọ tiwọn ló máa jẹ́, bí àrọ́mọdọ́mọ Ọ̀rúnmìlà, àrọ́mọdọ́mọ Ọbàtálá, àrọ́mọdọ́mọ àwọn òrìṣà gbogbo tó kù tí àwọn àti Odùduwà tí wọ́n jọ ṣe ìlú nígbà yẹn lọ́hùn. Tó túmọ̀ sí wípé kò sẹ́ni náà tí ò gba orí ilẹ̀ Ifẹ̀ kọjá, tí kanra àwọn ẹ̀yà míì gan tí a gbọ́ wípé àwọn ìran Odùduwà tí wọ́n bá nílé Ifẹ̀ tí wọ́n lé sókè bí àwọn Ìgbò, àwọn náà sọ wípé àwọn gba Ilé Ifẹ̀ kọjá. Tó túmọ̀ sí pé kò sí bá a ṣe fẹ́ sọ, orí ìtẹ́ Odùduwà òun là kọ́kọ́. Ẹrú ló wà níbẹ̀ ni, ọmọ ló wà níbẹ̀ ni, ọ̀rẹ́ ló wà níbẹ̀ ni, ẹbí kan ló wà níbẹ̀ ni, àràbàtà kan ló wà níbẹ̀ ni tó ń joyè. Tá a bá sì jẹ́ wípé a fẹ́ pa ìtàn wa run, a fẹ́ dẹrú òyìnbó, ó túmọ̀ sí wípé a sì gbọ́dọ̀ máa fi ìtẹ́ Ilé Ifẹ̀ rántí Odùduwà. A gbọ́dọ̀ sọ ìtẹ́ yẹn di ìtẹ́ Ọ̀ọ̀ni. Tá a bá sọ di ìtẹ́ Ọ̀ọ̀ni, n tí ń jó Odùduwà máa parẹ́. Ìtẹ́ Odùduwà náà sì la máa pè é. Ó wá lè jẹ́ pé táìtù yìí tí wọ́n ń jẹ́ ń bẹ̀ lọ́wọ́ ilé jẹ́ táìtù Ọ̀ọ̀ni. Torí ìdí èyí, ìtẹ́ Odùduwà òun là kọ́kọ́. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àní ti torí pé a fẹ́ ṣàsọdùn náà bí ẹnìkan ṣẹ̀ wá, torí ìtẹ́ o ni wọ́n fi ń rank ọba nílẹ̀ Yorùbá o. Òṣèlú lè rank wọn lẹ́gbẹ̀ẹ́ kan o, ṣùgbọ́n rank tòṣèlú yẹn yóò wà lẹ́gbẹ̀ẹ́ kan. Rank ti ìtàn àti àṣà wa ó wà lẹ́gbẹ̀ẹ́ kan o. Lẹ́ni tá a bá ń sọ nípa ilẹ̀ Yorùbá, akitiyan Ọ̀rànmíyàn, yálà ọjọ́ ọmọ Ògún ni, yálà ọjọ́ ọmọ Ọ̀kànbí ni, yálà ọjọ́ ọmọ Odùduwà gan direct, kó wá jọ ńlá àkọ́bí, kó jọ ńlá bí gbẹ̀yìn, kódà kan rí e lójú kọ́tà. Níwọ̀n bá gbà pẹ̀lú a gbọ́dọ̀ torí pé a fẹ́ ṣàsọdùn ká ní gbogbo ohun tí Ọ̀rànmíyàn gbáyé ṣe a fẹ́ parẹ́, a tún wá parẹ́ mọ́, a tún wá torí ẹ̀ náà pa Ọ̀yọ́ rẹ́. Ọ̀yọ́ ò ṣe é parẹ́ o nínú ìtàn o. Ọ̀yọ́ Kàtúngà ó ti parẹ́, Ọ̀yọ́ ilé ó ti disappear, Ọ̀yọ́ empire ó ti lọ kíní kan mọ́ra wọn, ìṣẹ̀báwá la gbà wọ́n lẹ́ǹgbà náà. Ọ̀rọ̀ rándanràndan nìyẹn. Sáà mọ̀ wípé èèyàn tí ò bá kọ ikú ó ní mọ́ síwájú ogun ni. Ó ń tàn gangan fúnra rẹ̀, ara rẹ̀ làpá ó ti pọ̀ jù, ara rẹ̀ ni wàhálà ogun ó ti pọ̀ jù, ó ní ó fara kó ìdààmú ogun jù. Ọ̀rànmíyàn àtàwọn ọmọ rẹ̀ Dàda, Àjàká, Ṣàngó, wọ́n fẹ́ kí ọlá bàbá àwọn parun, wọ́n dìde, wọ́n jẹ́ defense fún gbogbo ilẹ̀ Yorùbá, kódà wọ́n ń defense Ilé Ifẹ̀, orírun bàbá ńlá bàbá wọn. Tẹ́ ìkanra Aláàfin tó gbéṣẹ́ yìí, mo rántí pé lọ́ba kan fẹ́ rí Ọ̀ọ̀ni tó wà níbẹ̀ yìí, wọ́n lọ fẹ́ rí fín. Wọ́n wá ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sọ́ba yẹn, ọba yẹn wá gbọ̀n jẹlẹjẹ lọ sí ààfin Aláàfin Ọ̀yọ́. Wọ́n ní ọba ń sọ fún un pé wà ó lè mọ́ sí àgbèrè ojú sórí ìtẹ́ Odùduwà, orí ìtẹ́ bàbá mi ni. Tá a bá ń jà bí ká púpọ̀, èmi ò bá tẹ bàbá mi jà. Tán bá fẹ́ gùn mí gàràgàrà gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́, bákan náà mo gbọ́dọ̀ protect orí ìtẹ́ Aláàfin Ọ̀yọ́ yìí, ìtẹ́ Ọ̀rànmíyàn yìí mo tún gbọ́dọ̀ protect ẹ̀. Ìdí nìyẹn. Pọ́mọ kékeré kan ló wà ń bẹ̀ ọ̀sọ́ yìí pé ká mọ̀ rí fín lọ túbá
wọ́n sì bẹ́ẹ̀ mọ́ tó túmọ̀ sí pé àwọn náà tún gbáyé protect orí ìtẹ́ yẹn yàtọ̀ sí pé tó wà mẹ́ngbà náà tó jẹ́ sí bàbá wa Síjú Adé wọ́n jọ ní kanta a sì mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú nìyẹn kì í sí ọ̀rọ̀ àṣà wa. kámọ̀ wà á sọ wípé ẹ̀sìn tí wọ́n wò mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan dájú ìṣèjọba Ọ̀yọ́ láàfin Ọ̀yọ́ ni mo ń sọ o ìṣèjọba tó fẹ́ yàtọ̀ gédégédé sí ìṣèjọba àwọn ìlú yòókù ni even síjọba Ilé Ifẹ̀ wọ́n sì ń ṣèjọba nílé Ifẹ̀. mi wàá mọ̀ báyà orí bẹ́ẹ̀ ní Ẹdó náà o ní Benin níbi tí wọ́n ní Ọ̀rànmíyàn kọ́kọ́ ṣe empire sí kó tó wá ṣe empire ti Ọ̀yọ́ nígbà náà lọ́hùn. tó fi dọ̀la ọ̀sẹ̀ àwọn Ọ̀yọ́mèsì àwọn ni akójanu ilé wọ́n fẹ́ lè pé ìṣèjọba Ọ̀yọ́ ni àwọn ìṣèjọba olóṣèlú wá rí àwọn Amẹ́ríkà rí tí wọ́n fi kọ́pì tiwọn àwọn ni wọ́n máa ń kójanu Aláàfin Ọ̀yọ́ ìṣèjọba Ọ̀yọ́ sì ní ìlànà ó kàn lè débẹ̀ kó sin tó wù ẹ́ àwọn nǹkan míì tó bá fẹ́ sí ń gbà míì tó bá yẹ pé ìkan ọ̀làjú tó máa harvest tó wà nílẹ̀ tó máa bu ọlá Ọ̀yọ́ kù àwọn Ọ̀yọ́mèsì ò ní gbà fún ọ. tó fi jẹ́ pé ẹ lè rí Aláàfin kó máa rẹ́rìn kiri ẹ rí Aláàfin kó sọ pé òun fẹ́ pa ìlànà dà tọ́mọdé Aláàfin kì í dìde fún yàn ẹ má jẹ́ ń tàn yín tọ́láàfin Aláàfin tí ò dìde fún yàn yẹn ẹ má jẹ́ ń tàn ó lè mọ́ jó nǹkan ni ò fẹ́ dìde fún yàn gbà mí yìí o ó lè lọ kó dé káwọn Ọ̀yọ́mèsì sọ pé sọ fẹ́ bu ọlá Ọ̀yọ́ kù ni a ní ò gbọ́dọ̀ dìde fún yàn. ìṣèjọba Ọ̀yọ́ bí ìṣèjọba ológun ni wọ́n ti gbà kán mẹ́ẹ̀ láyé bàbá wa Fẹ́lẹ́ kọ́lọ́mbà àfọ̀rún kẹ́ wọn. mo lọ fún àtìlẹ́yìn àwọn ètò kan tí mò ń ṣe lórí rédíò nígbà yẹn lọ́dọ̀ ìkànnú àwọn bright chairman tó wà ní abẹ́ Fẹ́lẹ́ wọ́n ní àwọn ò lè jáde anyhow àwọn ò lè jáde anyhow ìṣèjọba àwọn táwọn jẹ́ national union bí ìṣèjọba ológun ni o iṣẹ́ tí wọ́n bá rìn tó bá lọ jẹ́ bó ṣe lè kó jẹ́ kó perfect tó ó kàbùkù ń bẹ̀ ni àwọn gbọ́dọ̀ mú dókè ẹ̀rí bẹ́ẹ̀ ọ̀bí ọba àwọn nídìí. ìlànà àtẹ̀lé ó wà lórí ìtẹ́ Ọ̀yọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ yìí kò lè yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé nínà o nígbà tó jẹ́ wípé ọmọ 40 ọdún láyé òde òní ọ̀rọ̀ wọn dàbí ọmọ 20 ọdún ni pìtìpìtì ti bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ọpọlọ wa ò fẹ́ẹ̀ ṣe déédé ọjọ́ orí wa mọ́. ẹ̀kẹ́jì bẹ̀ gbogbo ẹ̀yin bloggers àti ẹ̀ ń rò pé ẹ̀yin náà fẹ́ mọ dá sí ọ̀rọ̀ ìlú mo kàn lè rọ̀ yín pé ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́ látara bẹ́yìn ṣe ń ronú tiyín lábẹ́lé ìgbé ayé tí à ń gbé lábẹ́lé pẹ̀lú ẹni tí ò jẹ́ nǹkan kan òun kọ́ ni wọ́n ń gbé ní láwùjọ àwọn ènìyàn ńláńlá ló fi dákẹ́ ń gbà mí wà gbogbo àwa blogger social media pátápátá àwọn èèyàn ńláńlá wọ̀nyí àwọn tó wà níjọba ni àwọn tó wà ní orí ìtẹ́ ọba ni wọ́n máa ń rí wa gẹ́gẹ́ bí ajá lásán ni wọ́n yìí kà wá kún kódà ọ̀rọ̀ wa ò nítumọ̀ sí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn gan kì í gbọ́ nítorí bá sì gbọ́ ní wọn kàn because àwọn níbi tí wọ́n ń lọ wọ́n sì ní ìlànà àtẹ̀lé pẹ̀lú ibi tí wọ́n ń lọ. tẹ́ ẹ bá sì rí dáadáa tẹ́ ẹ bá wọnú ilé ọlá ẹ rí i pé o kàn lè délé ọlá kó o ṣe tó wù ẹ́ ìlànà àtẹ̀lé máa wà nílé ilé ọlá. gbogbo à ń bọ́ ta à ń bú àwọn tó wà ń pò à ń ṣẹgbà ń ṣàwọn yẹn bí ẹ ń pè yẹn kàn ń pa láẹnu ni
ṣùgbọ́n nígbà míì wà táriwo bá pọ̀ jù ó máa ń avert àwùjọ, ṣùgbọ́n àwùjọ tí mo ló máa avert náà àwa ni ó ń avert o, kò ń sáwọn yẹn o, kò ń sáwọn yẹn rárá, àwọn ló máa avert. torí ìdí èyí mo rọ̀ wá yálà ọba kan jáde láti ilẹ̀ Ìjẹ̀ṣà wọ́n sọ pé kí Aláàfin kó mójútó Ọ̀yọ́ state ẹ̀ kọ́mọ̀dé ìpínlẹ̀ Ọ̀ṣun, yes ẹ̀rí sọ, ṣùgbọ́n kábíyèsí tọ́wọ́kẹ́ ẹ bá farabalẹ̀ wo fídíò yẹn àti ìròyìn táwọn èèyàn ń gbé káàkiri kápẹ́ tòótọ́ la wá rò pókè ńgbà tíjà ń ṣẹlẹ̀ ńgbà náà o, Ọlọ́run ti bá wa ṣe o, àwọn ìjọba ológun ti pín, wọ́n ti yọ ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lára ìpínlẹ̀ Ọ̀yọ́ o, ìpè ìpínlẹ̀ Ọ̀yọ́ o ó ti bá ti kábíyèsí Aláàfin lọ o tó ń jẹ́ olórí àwọn ọba ń bẹ̀ o, ìpínlẹ̀ Ọ̀ṣun o ó ti bá ti kábíyèsí Ọọ̀ni lọ o tó ń jẹ́ olórí àwọn ọba ń bẹ̀ o. tá a bá sọ bẹ́ẹ̀ ní tòótọ́ ṣèbí ẹni tí wọ́n mú joyè yìí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, ó túmọ̀ sí pé kò yẹ kán mú joyè ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n bá fẹ́ mú joyè ìpínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n fẹ́ mú ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ joyè tó ti pọ́njọ jẹ́ alájọṣe látẹ̀yìnwá, oyè tó bá rọ̀ mọ́ Ilé Ifẹ̀ ló yẹ kán fi jẹ, Gàbàdáyà lórúkọ tiwọn. òótọ́ a sọ yí pé orí ìtẹ́ Odùduwà kì í sórí ti àkọ́kọ́ lẹ̀ Yorùbá mọ́ o, ṣùgbọ́n ńgbò ti dàbẹ́ yẹn láti lè pààlà ìjà kọ́mọ̀dì gbọ́n mi sí omi òtí ọ̀kánkán nítorí kan ṣe nìyẹn. tọ́wọ́ wá sí pé wọ́n fẹ́ẹ́ fi joyè tọrọ mọ́ ti gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo ọba aládé kànrìnkànrìn tó takókó ilẹ̀ Yorùbá pátá ló yẹ kán send invitation sí, kán send proposal yẹn sí wọn kí wọ́n dẹ̀ grant ẹ̀. so wọn kàn ní fi dọ́là bẹ́ẹ̀ yẹn bá a ṣe ń wí náà tíyẹn bá ní ọmọ tí jọjọ bàbá nù lé tí bá ń dájọba rẹ̀ ṣe, àwọn ọmọ ọmọ retí àsìkò tí ó jájọ lójú ni, tàbí kárí inú ọmọ tó máa jákin tí sọ pé dáàdì mi ó yẹ kẹ́ ẹ sọ fáwọn náà náà. yóò mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ìṣèjọba lápè, ìjọ àwọn lọ́balọ́ba òun lápè. nítòótọ́ ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn fún bàbá wa Aláàfin Ọ̀yọ́ ó yẹ kí wọ́n jẹ́ kí ìròyìn yẹn kún, kán sì rí pálá bàbá wa Aláàfin fọwọ́ sí i, kán ṣàlàyé ni, torí gbà mí wà àwọn tí ó bani lórí jẹ́ wọ́n ní gbé bá a ṣe dá. mo mọ̀ náà o ipe gbogbo orí àwọn nǹkan yìí àtọwọ́ bàbá wọ̀ níní àti bàbá wa Aláàfin ni àtàwọn ọba yòókù ni kọjọ́ lójú o, àfàwọn ọba kọ̀ọ̀kan tí àwọn náà wà nípò low class tó yẹ pé àwọn sì ń wò àwọn bloggers gẹ́gẹ́ bí oníròyìn tàbí ẹni àpọ́nlé kan láwùjọ tó yẹ káwọn máa gbé gẹ́gẹ́, wọ́n á fún ọ audience ẹ̀yin náà ní kẹ́ bá wa sí ẹ̀yin náà ní ẹ̀wọ̀n tó bá rò pé ó níbi lọ tó sì wà ń bẹ̀ bí mo ṣe kéré tó yìí tí n bá jẹ ọba lónìí ẹni bloggers kankan èmi ò lè rí gẹ́gẹ́ tó exist tí ìjọba gan mi ò rí bloggers gẹ́gẹ́ tó exist náà sẹ́yìn tó bọ́ síwájú fóònù tó ń sọ̀rọ̀ tí ò mú làákàyè dání sóun lèmi sọ yìí pé mi fẹ́ mọ pọ́nlé ẹni tó bá ní bírè kan mọ wájà tó ń gbó. bóyá jẹ́ nìyẹn náà ẹni tó bá ní bírè sámọ̀ wo bí ajá ti ń gbó. torí ìdí èyí mo kàn lè sọ àbáwọ̀ ni ẹ jẹ́ ká jẹ́ oríkì àwọn ọlọ́fà mọ́jọ ẹ pín ire ẹ láàárẹ̀ kíkan májú kan tí ẹ bá mọ̀ pé nọ́mbà 1 nìyín ẹ máa rántí pé nọ́mbà 2 wà 3 wà 4 wà 5 wà tí GM òkè tí ò bá ná ní GM ìsàlẹ̀ ó máa ní pírọ́blẹ́mù o
mo sì mọ̀ yí pé àwọn lọ́balọ́ba tó wà nílé Ifẹ̀ tẹ́ẹ̀bà máa fún wọn ní tẹ́ẹ̀bà máa kó bẹ́rẹ́ tiwọn náà fún wọn ní wọn ní máa ṣùgbà yín bó ṣe ń ṣùgbà yín yíyún ti kára àwọn gbogbo àwọn olóyè yín nílé Ifẹ̀ ń bẹ̀ yẹn ẹ sì mọ̀ pálá ààfin náà kò gbúdọ̀ kó yọ àwọn Ọ̀yọ́ Mèsì àti gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tán ta kókó Ọ̀yọ́ tán wà nínú ìṣèjọba Nàìjíríà because ìjọba abẹ́lé ó ti papọ̀ mọ́ ìṣèjọba Nàìjíríà báyìí. tá a bá dẹ̀ ń wo bèrè ọ̀rọ̀ òpin ọ̀rọ̀ làwọn tó ní ojú inú máa ń wò. ọ̀rọ̀ yẹn lè kéré lójú ṣùgbọ́n yóò ní tí ó bì náà bàbá wa Dọ̀tun Sànúsí wọ́n wà nú ẹni tó ń wò kẹ̀fẹ̀kẹ̀fẹ̀ páwọn náà fẹ́ dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ wọ́n sì jòníṣòwò pàtàkì Nàìjíríà. àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́lé só lè hàn sáwọ́ àtàjámọ̀ ìlú ni tàbí àwọn bloggers tí wọ́n ń pariwo tó ń gbó bí ajá ni kò lè hàn sí wọn rárá bó ṣe wulẹ̀ kọ́ mọ́ àwọn ará yìí nìyẹn mọ́ ẹ̀yin náà mọ tẹ́ ẹ fi kókó oyè yẹn ta tẹ́ ẹ fi sáré wá wú ló kọ gbólẹ̀ Yorùbá tó yẹ pé lẹ́tà kan lọ sọ́dọ̀ Aláàfin sáláàfin ó sọ pé òun fún yín ní 48 hours kò lè sọ bẹ́ẹ̀. mo sì mọ̀ yí pé lámẹ̀tọ́ ni yín lẹ́ni àwọn kan sọ́kẹ́ ṣe ń tẹ́ kálàfin kọ́ wá bí gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá ní àwọn tí ò ríṣẹ́ ló ṣe ríṣẹ́ láàrin wa kọ́ àgbẹ̀kọ́ pé òun kọ́sípítù àgbẹ̀kọ́ pé ẹdún ẹlòmíì gọ̀ sẹ́lòmíì ò fura yí pé àwọn ìjọba òyìnbó wọ́n ti gba ìjọba kúrò lọ́wọ́ àwọn ọba wa. àwọn ọba wa ń ra ara wọn mọ́ àwọn ìjọba lọ́rùn ni wọ́n ti fẹ́ yọ wọ́n ẹgbẹ́ kan tipẹ́tipẹ́ ló fi dàbí ẹni pé wọ́n ń dàbí ajá olóṣèlú. if not àwọn alága ìjọba àbílẹ̀ ní ìbámu dúró bí ọba aláyé ní ìsìn nínú ìṣèjọba àwọn kánsílọ̀ náà bá dúró bí olóyè wọn. ṣùgbọ́n orí ìtẹ́ tí wọ́n ń jọba lé lórí àṣà ni àfẹ́kásọ̀ parẹ́ ni nínú àṣà náà sì ni wípé ká mọ kókó oníkálukú láwùjọ ẹni tó bá jọba lọ́yọ̀ọ́ tó bá ní òun fẹ́ kí action tàbí action Ṣàngó àti action Ọ̀rànmíyàn àti gbogbo àwọn ọba tó ti jẹ lọ́yọ̀ọ́ kó parẹ́ Ọ̀yọ́ ò ní dunnú sí o gbúdọ̀ protect orí ìtẹ́ yẹn o gbúdọ̀ gbé ọ̀pá Ọ̀yọ́ ró gẹ́gẹ́ bí ọba ńlá tọ́ bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bí làǹdẹ̀ tàbí ó ṣe bí àwọn dọ̀dọ̀yọ̀ kan lórí ipò àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n yọ bọ́ọ̀ bá sì rí Ọ̀yọ́ wọ́n lè lu ọ̀pá. pé jẹ́ nìyẹn dìndín ò lè jọba lọ́yọ̀ọ́ ẹni tí ò bá láyà tí ò bá lè kú nítorí Ọ̀yọ́ kò lè jọba lọ́yọ̀ọ́ gbogbo tẹ́ ń bú Aláàfin yẹn ẹ tọ́ra yín ni o òun ló mọ ohun tó gbà ọ̀tọ̀ ní ìwé tìjọba ọ̀tọ̀ ní ìwé àti máa ṣe bọ̀ tí àwọn Ọ̀yọ́ Mèsì máa gbélé lọ́wọ́ tí ọmọ kàńjojúmọ́ kò gbúdọ̀ pa ìlànà dà gẹ́gẹ́ bí ààrẹ Amẹ́ríkà ni tẹ́ bá ti rí ààrẹ tó fẹ́ jẹ l'Amẹ́ríkà tó bá ti lóhùn ò ní jagun fún Amẹ́ríkà ò ní dìbò fún. Amẹ́ríkà ò ní dìbò fún ààrẹ bẹ́ẹ̀ láyé torí ìdí èyí kílẹ̀ ń bu Aláàfin fún ẹ fọ́ Aláàfin lọ́rùn lẹ ẹ sì fi Ọ̀ọ̀ni lọ́rùn sílẹ̀ àwọn méjèèjì mi ti ń gúnra wọn àgbàlagbà sí ni wọ́n ẹ jẹ́ kán lọ yanjú ara wọn bá àwọn olówó méjì àwọn onípò méjì àwọn ọlá méjì mọ́ ṣe mọ́ ojú ọ̀rọ̀ ara wọn láì fi tàwa táwọn gbó lórí social media yìí láì fi ṣe a kàn ń gbó bí ajá ni kí ló kàn wá àwọn àgbàlagbà mi ti dàgbà lọ́mọdé ẹlòmíì jọ Aláàfin yọ nínú Aláàfin lọ òsì ọjọ́ gbádùn ayé rẹ̀ wọ́n dẹ̀ tó ń bórí social media ń sọ̀rọ̀ burúkú ọwọ́n sọ pé ọ̀dọ́ ló fi jọba ó yẹ kó rí ẹ̀ pé tí wọ́n tó jùlọ tí wọ́n ń sọ̀rọ̀ burúkú sí sórí tiẹ̀ pé bẹ́yẹn. èmi ọmọ bá a ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ wa ní bíbá yìí o ṣùgbọ́n tèmi ọkàn ọ̀rọ̀ wa ni wípé ìlànà wà lórí ìṣèjọba kankan o ìdálù oníṣèlú eégún ló ń gbóòdè nìkan mo kí gbogbo ọba pátá nílẹ̀ Yorùbá
mi ò fẹ́ kọ́ bá kankan bá wọn dá sí mọ́ kẹ́ ẹ mọ́ gorí sàmìdá kẹ́ ẹ mọ́ dá sí ẹ mọ́ sọ mọ́ ẹ jọ ẹ mọ́ sọ mọ́ ẹ mọ́ dá sí mọ́ rárá ẹ mọ́ wò wọn tẹ́ ẹ bá nígbèsí abẹ́nú ẹ máa gbé àti pé lójú mi wọn bára wọn jà kò síjà oníkálukú ń tẹ̀lé ìlànà àtijọba ló ẹ̀ ni àwọn oyè kan wà nílẹ̀ Yorùbá tó yẹ pé tipẹ́tipẹ́ inú ìtàn Aláàfin ni máa fi jẹ àwọn oyè kan wà tó jẹ́ pé oyè ìdánilọ́lá nílẹ̀ Yorùbá tí wọ́n bá fẹ́ fi jẹ́ àwọn ọba tó ta kókó nílẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbọ́ sí bẹ́ẹ̀ ni even bọ́láàfin bá fẹ́ fi hàn jẹrú ẹ̀ ọ̀ràn ọba tó ta kókó nílẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ gbọ́ sí. Ó ní ó tó ṣe pàtàkì sẹ́pẹ́ nìkan kan máa dọ́wọ́ wú ní òbú wọn o àkàn lè dọ́wọ́ wú àkàn lè dọ́wọ́ wú ẹjá sòtọ́ ọ̀rọ̀ fúnra wa à lè dọ́wọ́ wú so n tí màá kàn sọ́nsìn ni wípé kí bàbá wa Ọọ̀ni tó wáyé pé tòótọ́ ni wọ́n kọ lẹ́tà sí wọn kàn mọ́ sí yanjú ẹ̀ àwọn náà tán kọ lẹ́tà kan náà gbé lẹ́tà míì jáde kí wọ́n apologize kí wọ́n dẹ̀ tún ọ̀rọ̀ yẹn gbé kalẹ̀ lọ́nà tó fi máa rọ Ọọ̀ni lọ́rùn gẹ́gẹ́ bí ẹni pé báyà wọ́n pọ́n wọn lé káwọn méjèèjì ọmọ tààyè fúnra wọn Ọlọ́run á dúró tì wá ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ Oòduà ò ní bàjẹ́ gbogbo apátápátá ọmọ baláàmọ̀ jẹ́ àní dọ́mẹ́rú ẹ ṣe ga dúpẹ́ o ẹ bá wa ṣe àrẹ kó dé gbogbo tó yẹ kó dé.